This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Bàbá AdeBayo tún ti jáde o. Wọ́n sọ àwọn ìran tó lágbára fún ọdún 2026. Wọ́n ní ọdún yìí ọdún tó dáa ni o. Wọ́n ní àwọn nǹkan dáradára máa ṣẹlẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìdàkejì ẹ̀ náà tún máa ṣẹlẹ̀ rẹpẹtẹ gan. Wọ́n ní kán gba àdúrà o fún gbogbo àwọn Yíbò àti àwọn Yorùbá tó ń gbé ní ìlú ilẹ̀ Haúsá. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ńlá máa ṣẹlẹ̀ ńbẹ̀ o. Ọlọ́run níjà arógun kan máa wọlé kan máa fà wọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan máa pa gbogbo èèyàn. Wọ́n ní December náà ti fẹ́ ṣe orò yìí tẹ́lẹ̀, but Ọlọ́run ló mọ̀ díẹ̀ tó ń fi sún síwájú. But wọ́n ní ohun ìkìlọ̀ yìí ti jáde o. Wọ́n ní gbogbo ẹni tó ń gbé ní ilẹ̀ Haúsá pátápátápátá ẹ pé gbogbo ẹbí yín kẹ́ sọ fún wọn, ẹni tó bá lára ń bẹ̀. Wọ́n ní kẹ́ tún gbàdúrà fún Tinubu o. Wọ́n ní nǹkan rẹpẹtẹ máa ṣẹlẹ̀ o. Wọ́n ní ìjọba Amẹ́ríkà àti ìjọba Israel wọ́n fẹ́ parapọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá o, lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní kí gbogbo Yorùbá gan, wọ́n ní kẹ́ lọ gbáradì, wọ́n ní kẹ́ gba àdúrà gidigidi gan fún Tinubu. Wọ́n ní àwọn rí flag Yorùbá nation, ṣùgbọ́n ẹ kìlọ̀ fún àwọn ọba tí wọ́n ń bára wọn jà àti Ọ̀yọ́ àti Ifẹ̀. Wọ́n ní kán gba ìkìlọ̀ gan o. Wọ́n ní tí ilé ìbá ṣẹlẹ̀ ṣé kò ń ṣe léyìí ló máa fa ìdíwọ́ àti ìdènà fún ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ bàbá AdeBayo ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó lágbára yìí. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé nǹkan kájọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu wòlíì AdeBayo. Be obedient this year. Ọdún yìí dáa gan. This year is very good. Wọ́n fún àwọn àyànfẹ́ Ọlọ́run ni. But for the beloved of God, Ọdún yìí dáa gan lọ́pọ̀lọpọ̀. this year is very, very good. Fún àwọn àyànfẹ́ Ọlọ́run ni. For the beloved of God, Àwọn nǹkan abàmì máa ṣẹlẹ̀ tó pọ̀ lọ́dún yìí. some mysterious things will happen this year. Amen. Amen. Ẹ jọ̀ọ́ ẹ bá wa control àwọn ọmọ yẹn. Please, teachers, let's try to put those children under Ní control. ọdún tí a wà yìí, This year that we are in, àwọn nǹkan abàmì great things, mysterious things ó máa ṣẹlẹ̀. will happen. Olúwa sọ fún mi, ẹ máa kan tí mo sọ gbogbo yìí lẹ́ o. You can write this down. A máa ní láti gbàdúrà fún Yíbò àti Yorùbá ní ilẹ̀ Haúsá. We'll pray for the Westerners and the Easterners in the northern part of the country. Fún eléyìí tí ọdún yìí bẹ̀rẹ̀. For this new year that we've just started, Yíbò, those from the Yorùbá east ní ilẹ̀ Haúsá. and those from the west living in Middle the Belt. north, those from the middle belt living in the A north, máa ní láti gbàdúrà fún wọn gan. we will need to pray for them very well. Ẹ rí àwọn ẹ̀yà tí mo dárúkọ yìí, wọ́n ní ìdí àdúrà. You see, these tribes, they need prayer. Praise the Lord. Hallelujah. Ẹ ké hallelujah dáadáa. Hallelujah. Ẹ gbàdúrà ẹ má fi ṣeré o. Please pray, don't joke with it. Ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Haúsá, Those of you in the north, ó tún sọ fún yín o. I'm telling you, Ẹ fi ara yín pamọ́, ẹ fi ayé yín fún Ọlọ́run, ẹ wà lárọ̀ọ́wọ́tó Ọlọ́run. commit yourself into the hand of God. Olúwa sọ fún mi wípé The Lord told me that ní December tá a ṣe lò tán yìí, this December we just finished. àwọn ẹlẹ́mìíkẹ́mí yẹn wọ́n fẹ́ ṣòro kan. Those wicked people, they want to carry out some of their evil. Oró yìí máa lágbára gan. It could be so bad. Ẹ gbàdúrà yẹn o. Pray. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ wà nílẹ̀ Haúsá. Those from the west living in the Ẹ̀yin north. Yíbò tẹ́ wà nílẹ̀ Haúsá. Those Igbos living in the north. Ẹ̀yin Middle Belt ẹ gbàdúrà. Those from middle belt living in the north. Wọ́n máa kàn máa wọlé pa odidi ìdílé run. So that they will not just plan an attack and just come in to kill a whole family. Wọ́n láwọn máa ṣòro. They are having some wicked plan they want to execute. Ṣùgbọ́n Ọlọ́run fi nǹkan kan wọ̀n mí. But God showed me something. Mo rí ògiri. I saw a wall. Ògiri yẹn The wall, ó tóbi gan. very big. Wọ́n kọ́ ní kéwú. They wrote some Arabic Ibi tí kìíní On it. kéwú tí wọ́n kọ yẹn tó parí sí. where the Arabic statement end. Wọ́n kọ Fúlàní. They now wrote Fulani at the Ó dẹ̀ rí end. pé ògiri yẹn wó lulẹ̀. And I saw that wall Ẹ kọ́lẹ̀ o. collapsed. Write it down.
ẹ̀kọ́ tí mo sọ ẹ̀ sílẹ̀ o. Write this down. Mo ń sọ àwọn kankan fún yín ẹ ò mọ̀ ẹ ò dẹ̀ fura. I'm telling you some things you don't know and you're not observant. Mo ní àwọn àṣírí tí ẹ ò rí tí ẹ ò gbọ́ ó máa I say tún kan secret nílùú you've yìí. not seen, you've not heard of will be coming up. Kẹ́ ẹ rí bèbè àṣírí gan ẹ ti débẹ̀. You've not gotten to the bank where the secret will be exposed. Òun ní ògiri tí Ọlọ́run fi wọ̀n mí yẹn. Is that wall that God showed me? Mo sọ fún yín láwọn àkókò kan. I told you some period. Mo ní Olúwa sọ fún mi pé tó bá yá ẹ ò ní gbúròó Fúlàní mọ́. I said, the Lord said, when the time comes, you will not hear of the Fulanis anymore. Òun ní ògiri tó wó lulẹ̀ yẹn. Is that wall that collapsed? Ẹ̀kọ́ tí mo sọ yìí sílẹ̀. Write this down. Ṣùgbọ́n Olúwa sọ fún mi. The Lord told me, Ẹ fi àdúrà ràn Tinubu lọ́wọ́. you support Tinubu with prayer. President Tinubu. President Tinubu of Nigeria, Màmá sọ, I will continue to say it. I no like you. Mi ò fẹ́ràn rẹ, But ṣùgbọ́n all the things you do now, gbogbo ohun tó ń ṣe nísìnyí, it won't make me like you, but not too much likeness. ó fẹ́ kí n fẹ́ràn rẹ díẹ̀. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ fàdúrà ràn lọ́wọ́. Please support him with prayer. Èmi máa tún kíní deep. I'm going to expose this. O tún bá dẹ̀ sọ́n sí ẹ kọ sílẹ̀. And what I'm going to say now, write it down. Ẹ fàdúrà ràn lọ́wọ́. Please help him with prayer. Àwọn Amẹ́ríkà, Israelite. Àwọn méjèèjì máa di ìmọ̀ kan. America, Israel, the Israelis will come up with a plan. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, Those in the West, the Yorubas, ẹ fi àdúrà ràn Tinubu lọ́wọ́. use prayer to support Tinubu. Ẹ fi àdúrà ràn Tinubu lọ́wọ́. Use prayer to support Tinubu. Mo rí young soldier. I saw a young soldier. Ẹ fi àdúrà ràn lọ́wọ́ gan-an. Use prayer to support him. Àbí kò try fún yín? Kò try fún yín? Yorùbá. Àní àdá Yorùbá àdá rárá. Ṣé kí n kọrin kan fún yín? Ọpẹ́lọpẹ́ rẹ. Ẹ mọ bí ẹ ti mú rí tí mo fẹ́ kọ ní tẹ̀tí ansáré kọ. Tinubu lèmi fẹ́ kọrin fún. Ó try fún yín náà. Ohun Tinubu Olúwa tried for lèmi you. sọ jáde o. I'm telling you the voice of the Lord. Ó try fún ẹ mọ̀ ṣá. He tried on his own. He tried his possible best. Ọpẹ́lọpẹ́ rẹ Tinubu. Ayé ìbá yẹyẹ Yorùbá. Ọpẹ́ lọ. Ẹ tún lè bá kọrin. Amen. Amen. Ẹ gbàdúrà ràn lọ́wọ́. I saw young soldier. Please support him with prayer. I saw a young soldier. Èmi á máa sóhun Olúwa. I will say in the voice of God, Tayọ̀tayọ̀ tẹ̀ríntẹ̀rín. with joy, with laughter. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Please support him with prayer. Ìyẹn kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Láàárín Yorùbá. Among the Yorubas, Ìmọ̀ burúkú kan dìde. one wicked plan, device is Mo rí going to pé come àwọn up. Yorùbá àti Yorùbá wọn ń bára wọn. Ọba àtọba ń bára wọn jà. Yorùbá àti Yorùbá wọn ń bára wọn jà. I can see a king in Yoruba land fighting another king in Yoruba land. Ṣùgbọ́n kí eléyìí má bọ̀ sí ìgbà tí orí ọ̀fẹ́ bá sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ dá dúró. But let's pray that this will not happen when the grace will be released for us to stand alone. Àwọn ayọ́mọ́lẹ̀ wọn á fẹ́ sọ pé empire làwọn ẹ̀kọ́ tí mo sọ ẹ sílẹ̀ o. Some region we want to, or some tribe, some part we want to say they are an empire on their own. Orí wípé flag dúró. I can see a flag standing. Flag yẹn ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. The flag flying.
àwọn kan tún gbé another flag dìde. And another people came up with another flag. ẹ̀kọ́ tí mo sọ yìí sílẹ̀ o. Write it down. àwọn tó pera wọn lẹ́mpáyà. Those calling themselves empire. wọ́n má bàa dà irú. So that they are not going to distort things. ẹ gbàdúrà sórí eléyìí. Pray concerning this. ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. mo rí ilẹ̀ ó lanu. I can see the land, the earth opening up. ìfọ́ọ̀mù bó ṣe lanu yẹn ó yàtọ̀ sí bó ṣe máa ń lanu. The way it opens up was strange, quite strange. ṣùgbọ́n kó má bọ́ sáàárín ìlú èmi ò mọ orílẹ̀-èdè yẹn. But it should not happen where people are. torí lílanu tó lanu yẹn ìlú ni Because mo rí. the way it opened up, I saw a city. kò dẹ̀ lanu débi wípé kéèyàn lè jáde. And it did not open up in the way that people could come out or escape. mo ní mo rí ilẹ̀ ó lanu. I saw a land opening up. ilé wọbẹ̀. Houses were swallowed. èmi ò mọ bẹ́ẹ̀ o. I don't know the place where it's going to happen. èmi ò mọ bẹ́ẹ̀ yẹn rárá. I don't know that place at all. ìyẹn tún kọjá lọ That bẹ́ẹ̀. one passed by. orí àwọn alágbára mẹ́ta. I saw 3 powerful people. wọ́n ń bára wọn dùn kankan. They are struggling for something among themselves. èmi ò ní gbélẹ̀ mi ní filẹ̀ fún ẹ. I'm not going to give you, I'm not going to hand over to you. ó dẹ̀ dá wàhálà lẹ̀. And it caused trouble lágbàáyé nǹkan yẹn dá wàhálà lẹ̀ gan. all over the world. It caused trouble. ẹ gbàdúrà dáadáa. Pray very well. ẹ pray sáwọn eléyìí o. Pray very well concerning this. ẹ jọ̀ọ́ Please. ẹ̀yin ará Yorùbá. gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú láti máa fogun jà yín èmi dúró bíi Násírì Olódùmarè mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè mo pa á ní àṣẹ lórúkọ Jésù Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú mọ̀mọ́ kí ló ń tẹ̀ ńlá kọjá dádì kí ló ń tẹ̀ ńlá kọjá kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27 Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026 gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù ẹ rí ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà lórúkọ Jésù ayé tí yín náà máa gba ìyanu ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.